الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. Ó kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa tálẹ́ yìí kí Ọlọ́run kí ó gbà lẹ́sìn fún wa. Èyí tá a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní alẹ́ yìí náà ni wípé ǹjẹ́ ní ọmọ lè yọ zakat fún bàbá rẹ̀ nígbà tí ó bá jẹ́ wípé bàbá rẹ̀ bá jẹ́ tálíkà bí. Bákan náà ǹjẹ́ ní bàbá náà lè yọ zakat fún ọmọ rẹ̀ nígbà tí ó bá jẹ́ pé bàbá yìí náà ọmọ yìí náà ó jẹ́ tálíkà bí. Ìdáhùn lórí eléyìí ò ní wípé ẹni tó bá jẹ́ wípé ìtọ́jú rẹ̀ bá di ọ̀ranyàn fún èèyàn wọn ò gbọ́dọ̀ yọ zakat fún. Ẹni tó dọ̀ranyàn fún gbọ́dọ̀ yóò kóun fẹ́ yọ zakat fún ẹni bẹ́ẹ̀. Ìtumọ̀ pé bàbá tó jẹ́ aláìní kò gbọ́dọ̀ àjẹpọ̀ mọ́ àkóun fẹ́ yọ zakat fún bàbá àwọn torí pé kò ní eléyìí ọ̀lọ́. Bákan náà ọmọ tó jẹ́ aláìní kò tọ́ fún bàbá láti rí pé wọ́n yọ zakat fún ọmọ àwọn tó jẹ́ aláìní eléyìí kò lọ torí pé ní tó jọ̀ranyàn fún ni kó tọ́jú wọn tààrà eléyìí ló jọ̀ranyàn fún kì í sí pé kó lọ mọ́ pé òun fẹ́ mọ́ yọ zakat fún wa. Ó jọ̀ranyàn fún ìkíní kejì láì tọ́jú ẹni tí ò ní wọ́n pé ìtọ́jú yìí ọ̀ranyàn ní lọ́rùn rẹ̀. Kódà kó jẹ́ wípé nítorí kó fẹ́ tọ́jú wọn ni owó yìí ò fi pé ní sọ́ọ̀bù ní ò fi pé òdiwọ̀n tí sàkáyé ọwọ́ mọ́. Kódà kó jẹ́ pé nítorí kó fẹ́ tọ́jú ẹni tí tọ́jú ẹ̀ dọ̀ranyàn lọ́rùn ẹ̀ ni owó yìí ò fi pé ní haúlù ò fi pé lé owó yìí lórí mọ́. Ọdún kẹta ló gbọ́dọ̀ pèlé sàká ó gbọ́dọ̀ pèlé owó lórí torí kó fẹ́ tọ́jú ẹni tó ìtọ́jú ẹ̀ dọ̀ranyàn fún ó ní ò fi pélé lórí ilé ò sí wàhálà sàká kì í sọ̀ranyàn fún mọ́nu ó sì gbọ́dọ̀ sí ní tó dọ̀ranyàn fún. Nǹkan á ní pé àpé zakat yìí o wọ́n lọ fẹ́ ẹni tó jẹ́ pé ìtọ́jú ẹ̀ gan ọ̀ranyàn ní fóun ó jẹ́ bàbá ni àbọ̀ jẹ́ ọmọ ni eléyìí kọ lọ nínú ṣẹ̀ríà. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ ìyá mi ǹjẹ́ ní ó lè ṣe ǹjẹ́ lórí tí wọ́n bá jẹ́ pé ẹnìkan tí ìtọ́jú wọn jọ̀ranyàn fún èèyàn tó bá jẹ́ pé bá jẹ gbèsè tí wọn ò rówó san ǹjẹ́ ní ẹni tí ìtọ́jú jọ̀ranyàn fún só lè bá ó lè yọ zakat rẹ̀ láti fi san gbèsè wọn bí. Eléyìí ọ̀dà torí pé nǹkan míì ló fẹ́ torí ẹ̀ san gbèsè wọn kì í torí pé wọn ò ní kì í torí pé wọ́n jólòsì ní tó fẹ́ fi san ni pé wọ́n jẹun gbèsè. Eléyìí kò sí tó burú bẹ́ẹ̀. Àwọn àfáà sọ gẹ́gẹ́ bá ti kà nínú Al-Mughni Ibn Qudama kọ́ wọn sáré sáré wọ́n sọ wípé wala yu'ti min as-sadaqati al-mafruḍa lil-walidayn wa in 'alaw wala lil-walad wa in safal. Qala Ibn al-Mundhir ajma'a ahlu al-'ilmi على أن الزكاة لا يجوز دفعها إلى الوالدين في الحال التي يجبر الدافع إليهم على النفقة عليهم ولأن دفع زكاته إليهم تغنيهم عن نفقته وتسقطها عنه ويعود نفعها إليه فكأنه دفعها إلى نفسه فلم تجز. Ibn Qudama sọ pé kò tọ́ láti máa fún òbí èèyàn bàbá àti ìyá ní zakat tó bá jẹ́ ọ̀ranyàn èyí ò ní zakat ọ̀ranyàn kì í ṣe ìtọrẹ àánú lásán o. Gbogbo òbí méjèèjì bàbá àti ìyá bí ẹ bá ní kì bá jẹ́ pé bàbá ilé wọn kọ́ lọ́hùn. Bákan náà wọn gbọ́dọ̀ máa fún ọmọ bàbá gbọ́dọ̀ máa fún ọmọ ní zakat ọ̀ranyàn ó lè máa ṣètọrẹ àánú fún ilé ìsìn tó burúkú àmọ́ zakat ọ̀ranyàn ó gbọ́dọ̀ fún ọmọ rẹ̀ bá àti ọmọ torí pé òbí ọ̀ranyàn ni fún wọn ní pé kí ló fà á wọ́n ní pé torí pé ìtọ́jú wọn ó dọ̀ranyàn fún ìkíní kejì. Ibn Mundhir ó sọ wípé àwọn àfáà àwọn onímọ̀ wọ́n pẹnupọ̀ láti sọ wípé zakat tó jọ̀ranyàn kò tọ́ láti máa san fún òbí nígbà tó jẹ́ wípé ẹni tí ó yọ zakat yìí wọ́n ṣe lọ́ranyàn láti máa náwó lé wọn lórí torí pé kọ́ fún zakat yìí kò ní yóò dípò kọ́ máa náwó tó jọ̀ranyàn fún láti ná kò ní náwó mọ́ yóò àjẹpá àǹfààní yìí náà ọ̀dọ̀ ẹ̀ náà ló tó padà sí bí àpé ọ̀dìsàn kankan ló fi jẹ́ pé eléyìí kò tọ́. Eléyìí ló fi jẹ́ pé ó jọ̀ranyàn fún ọmọ láti tọ́jú bàbá rẹ̀ ó jọ̀ranyàn fún bàbá láti tọ́jú ọmọ rẹ̀ tó bá jẹ́ wípé ó dọ̀rọ̀ zakat kọ́ mọ́ fún zakat o
zakat ọ̀ràn yẹn là ń sọ o, ó lè máa sọ ìsọ̀rọ̀ àánú fún wọn o. Ṣùgbọ́n tó wá jẹ́ kó di pé wọ́n jẹ gbèsè tí wọn ò rówó san, wọ́n fẹ́ fi zakat rẹ̀ san gbèsè wọn, wọ́n fà sọ pé eléyìí kò sí tó burú ń bẹ̀ o, láti jẹ́ pé yóò bá àwọn òbí rẹ̀ san gbèsè tí wọ́n jẹ. A rí pé eléyìí bákan náà bàbá lè bá ọmọ rẹ̀ san gbèsè tó jẹ níbi ọ̀rọ̀ zakat, lọ́jọ́ ti fi zakat san, ilé òsì tó burú ń bẹ̀.